ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Mo lérò pé ẹ̀rí jó yẹn jó dáadáa. Kí tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín. Mo ní àlejò lórí ìkàlẹ̀ tó fẹ́ sọ bó ṣe ń lọ fún yín. Producer ni wọ́n, àwọn tí wọ́n máa ń gbé sinimá jáde. Àwọn náà ojú wọn ti rí díẹ̀, ó ti rí ní Yorùbá bò wọ́n ní ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ kò. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express ma. Ṣé mà? Ẹ bá mi kàn wọ́n rálé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ará ilé o, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo dẹ̀ kí àgbàlagbà. Ẹ ṣé tí ẹ bá wa wo àwọn sinimá wa, a dúpẹ́. Àwọn ọ̀nà bẹ́yẹ sọ lọ ń da yín làwọn náà kì í. Àmọ́ mo ṣe ń wò yín yìí, ojú yìí dán gbogbo egun rege. Wọ́n kọ́ wá ń jà mí lẹ́nu. Ṣé mo pé àwọn ilé orí ìtàgé? Mo rí pé ìmúra yín kò bá ti àwọn ilé orí ìtàgé kò bá lọ. Ṣé nínú ẹ̀yin gbogbo máa ń ṣe nínú àwọn fíìmù sẹ́yìn ṣe yẹn àbí ẹ̀kọ́ wọ́n máa bá yín ṣe jáde ni? Àbẹ́yìn gbogbo máa ń wà nínú ẹ̀ máa ń ṣe nínú ẹ̀? Mo wà ń bẹ̀. Èmi náà ṣe ń bẹ̀. Actually, lóòótọ́ ni ìmúra mi yàtọ̀. But ìmúra mi náà ìmúra mùsùlùmí ni. Bẹ́ẹ̀ni. So fíìmù tí mo dẹ̀ ṣe mo try láti ṣe nílànà ẹ̀sìn ni. Ó gbà yín láyè láti wo nǹkan tẹ́ wò yìí. Bẹ́ẹ̀ ṣe múra nínú fíìmù yẹn náà ni. Torí mi ń wò pé àwọn onífíìmù wa tó wà ń tàn sí òṣìdí òkè kádádúbúlẹ̀ ní gbogbo wa kọ́ lọ ń ṣàánú àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí náà. Bẹ́ẹ̀ni. Níbi káwọn skimpy kí blouse má délẹ̀ àbí káwọn short nika tí ò bo tán tí ò bo nǹkan kan. Bàtí wọ́n á rí ìmúra yín mò ń wò pé àbọ̀ ẹ ti là wá lọ́yẹ̀ báyìí pé. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé wọ́n ti ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bẹ́ẹ̀ni. And kò sí nǹkan kan téèyàn máa ṣe tí ò ní jẹ́ pé nǹkan kan ló mú ẹ débẹ̀ tó fi ṣe nǹkan kan yẹn. So fíìmù tèmi náà produce nǹkan kan ló gbé mi débẹ̀. Fún àǹfààní àwọn tó wà nílé wọ́n fẹ́ mọ nǹkan tó gbé yín débẹ̀ yẹn ẹ bá mi ṣàlàyé fún wọn kí ló gbé yín dèdè fíìmù yẹn. Ẹ mọ̀ kí ṣe mọ̀ pé gbogbo ala ti ṣe kékeré rí. Bẹ́ẹ̀ni. Kọ́ máa dè lọ́wọ́ mọ̀ pé bí wọ́n ṣe wà yìí o tó bá dàgbà kí ló fẹ́ máa ṣe. Mo rí àwọn ẹlẹgbẹ́ mi á sọ pé mo fẹ́ di doctor, mo fẹ́ di kinní kan, mo fẹ́ bọ́tán bá bí mi màá ní mo fẹ́ máa ṣeré. Bí mo yẹn máa ń sọ nìyẹn. But mi ò mọ ọ̀nà tí máa gbé gbà. But láti kékeré ló dàbẹ̀ ni pé mo ti nífẹ̀ẹ́. Ṣùgbọ́n tó wá di pé gbígbà pé ìgbà tí mo jáde secondary tó kù kí n further education mi tí mọ́ mi dẹ̀ béèrè pé ọmọ kí lẹ fẹ́ lọ kà ó mo ní èmi ò kàwé mọ́ ṣé ò sí eré ni mo fẹ́ máa ṣe mọ́ mi ní so àwọn tó ń ṣeré yẹn wọ́n kàwé ok bó dà pé bí mo ṣe understand ẹ̀ nígbà yẹn nìyẹn mo mú mi wá sọ pé ok kábàtì ẹ̀ sọ pé ó fẹ́ ṣe fíìmù èmi ò faramọ́ eré tó ló fẹ́ máa ṣe yìí o wọ́n mi náà sọ bẹ́ẹ̀ fún mi wọ́n á ní àmọ́ mi kí ló dé wọ́n ní so ó ń wọ náà kó lọ máa lọ́mọkùnrin ọlọ́kùnrin kó lọ máa ṣe báyìí kó máa wọṣọ pé nǹkan tó ń wọ̀ láti ṣe nìyẹn pé rárá o kì í ṣe inú ilé ló máa ti ṣe o pé tó dẹ̀ mọ́ dressing ṣe dùn wá lára tó ń bì báyìí ó ṣe jẹ́ ìyẹn lórí rò ń tiẹ̀. Èmi náà wá lọ jókòó mo wá rò lóòótọ́ pé ó tọ́ dẹ̀ ni o pé kí ni ká ti gbọ́ pé bó ṣe wọ̀já pé wọ́n gbogbo ẹ̀ yìí kí wọ́n á ní òkè o sí báyìí ló máa ṣe o bọ̀ sí ìyẹn ìwọ àti kinní kan ni ẹ̀dẹ̀ wọn máa lọ́mọ́ra ní kò ṣe gbọ́ lóòótọ́. Èmi kò tẹ̀wọ́ pọ́ ní kẹ́ bọ́ ìtẹ̀wọ̀ yìí lẹ̀ pé ṣòkòtò ló máa wò. Mo ra gbégi lé díẹ̀ wọ́n mi ìgbàgbé ẹ̀ pátápátá so mo wá further so I studied mass comm ní Osu but ìgbà tí mo wá ń ṣe course yẹn lọ mo wá later understand pé you can produce movie tó bá dẹ̀ produce movie nǹkan tó bá fẹ́ náà máa bẹ́ẹ̀ fẹ́ ìgbà tí mo understand ẹ̀ bẹ́yẹn mo ní kí the only thing tí mo need is capital owó ni mo need with money you can do anything. bí mo ṣe so àti gbà yẹn kí n tó ṣe tán ní school
ni mo ti ń nurse ambition yẹn pé this thing I must do it. Alhamdulillah. Èyí tí wọ́n sọ ni pé this is a dream come true. Bẹ́ẹ̀ni. Ẹ ti produce fíìmù ara ti yín báyìí sí. Kí lórúkọ fíìmù tẹ́ produce? Ọmọ Ṣìnà. Ọmọ Ṣìnà. Ó dẹ̀ ti jáde. Bẹ́ẹ̀ni, àwọn ti jáde ti pẹ́. Ìgbà wo ló jáde? 2013. Ṣóun ni àkọ́kọ́ sinimá yín àbẹ̀ tí kọ́kọ́ ṣe kókè tó ṣe yẹn? Mi participate nínú sinimá àgbéléwò rí. Reason dẹ̀ ni pé kò sí bí mo ṣe fẹ́ sọ pé mo fẹ́ ṣe tí wọn ò ní fún mi nísìn tí mi ò fẹ́. A máa gbé ìjọba pé ó máa fit irú yìí náà bó lè jẹ́ àwọn. Then apart from that mo ti marry and as a married woman o ní responsibilities. And mo wá ti fojú wo iṣẹ́ yìí mo rí i pé ó máa ń consume time. To bá go into it fully you won't have time for your family. And I don't want to do that. So yẹn ni ò ṣe jẹ́ kí n máa sọ pé okay mo ń bẹ́lẹ̀ ìṣeré mo bá tọ̀ ṣeré. I want to dedicate my time to my family. But once in a while I produce this. I want to be producing movie. Ọlọ́run adẹ́gbà fún yín. Nídìí iṣẹ́ ìtawọ́ lè pè ní ọ̀gá yín tó tọ́ yín sọ́nà pé ẹ̀mí pàtẹ́ jókòó tẹ wọṣẹ́ yẹn ẹ lọ sílé ìwé mo gbà. Tẹ wá dé tẹ wá wò pé owó ni mo wá ti ní báyìí tẹ ló lè help mi tẹ ló lè tọ́ mi sọ́nà pé because nídìí iṣẹ́ tíátà tí àbálẹ́ tó bá tọ́ yín sọ́nà Ọlọ́run yẹ kéèyàn jẹ gbèsè. Mo dẹ̀ wọ́n pé lórí iṣẹ́ yẹn jẹ gbèsè tó yẹ ti tà jáde. Adúpẹ́ fún mi. Tí bá ti ẹ̀wọ̀ ẹ̀ sì máa bá mi ẹ̀ sì máa sọ yẹn náà. Ìṣèlú mi náà ti sọ fún ara lè pojú rí tó. Tọ́wọ́n lè náwó sí pé ẹni tó tọ́ mi sọ́nà ọ̀gá mi ni yàtọ̀ sí pé ẹ̀ka nílé ìwé. Okay. Ó ní ará ilé mi kan Gbénga bọ̀dá Gbénga la máa ń pè wọ́n bọ̀tà wọ́n máa ń ra múvì ní Ìdúmọ̀tà kan tún ta ni. Apart from that wọ́n jẹ́ àbúrò sí Goriola Hassan. Okay.